Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní ìlú tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, aṣeyín lọ́ba tó rẹ̀ yín ni Ọlọ́run wa. Àdúpẹ́ fún àánú àtojúrere tí a rí gbà. Àdúpẹ́ tí ẹ ti wà lẹ́yìn. Ẹ̀yin èjìká tẹ́ ẹ jẹ́ ká sọ ìwà ọjà bọ̀. Ọlọ́run àdúpẹ́ nítorí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù kìíní nínú ọdún 2024. Àṣeyín lọ́ba Ọlọ́run wa. Ẹ kò jẹ́ ká dẹni àgbégbìn o. Ilẹ̀ dà tá a máa bò mọ́ kò jẹ́ ìpín wa. Àṣeyín lọ́ba Ọlọ́run ìyanu nítorí gbogbo tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ilé wa, nínú ẹbí wa. Gbogbo ẹtì lẹ́yìn Olúwa yóò mú kúrò tí ẹ ó fún wa ní ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbà lónìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Kò nílò sí sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kìíní. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ pé ìpinnu ọdún tuntun apá kẹrin. Ìpinnu ọdún tuntun apá kẹrin. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógójì. Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógójì tí ó kà báyìí pé ẹ fi fún ni, a ó sì fi fún yín. Òṣùwọ̀n dáradára, àkìmọ́lẹ̀ àti àmìpọ̀ àkúnwọ́sílẹ̀ ni a ó fi fún àyà yín, nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin bá fi wọ̀n, òun ni a ó fi wọ̀n padà fún yín. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà dé ìkàndógún. Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà dé ìkarùndínlógún tí ó kà báyìí pé ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó fúrúgbìn kíhun ni yóò ká o, ẹni tí ó fúrúgbìn púpọ̀ púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfi àkùnṣe o tàbí àìgbọ́dọ̀ má ṣe, nítorí Olúwa fẹ́ onínúdídùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ rẹ̀ máa bí sí fún yín o. Ẹ̀yin tí a ní ànító ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo, gẹ́gẹ́ bí a ti kọ pé ó ti fọ́nká ó sì fi fún àwọn tálákà, òdodo rẹ̀ dúró láé. Ǹjẹ́ ẹni tí ń fún irúgbìn ó ń fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ, yóò fi irúgbìn fún yín, yóò sì sọ ọ́ di púpọ̀ fún irúgbìn, yóò sì mú èso òdodo yín bí sí i. Ẹ̀yin tí a ti sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ṣíṣe ọpẹ́ sí Ọlọ́run nípa wa, nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yín kò fi kún ìwọ̀n àìní àwọn ènìyàn nìkan, ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí Ọlọ́run. Lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò, wọ́n yin Ọlọ́run lógo fún ìtẹríba ìjẹ́wọ́ yín sí ìhìnrere Kristi àti fún ìdáwọ́ yín fún àwọn àti fún gbogbo ènìyàn, nígbà tí àwọn tìkálára wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín, nítorí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń bẹ nínú yín. Ọpẹ́ ni fún Ọlọ́run nítorí aláìlè sọ ẹ̀bùn rẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀, mo ṣàkíyèsí pé bàbá mi máa ń ya àwọn irè oko tó dára jùlọ sọ́tọ̀, nítorí pé bí irè oko bá ṣe rí ni yóò sọ bí irè oko náà yóò ṣe rí. Ọ̀rọ̀ Ọlọ́run dájú nípa èyí. Tí o bá fúrúgbìn kékeré, wàá ká kékeré, tí o bá sì fúrúgbìn púpọ̀, wàá kérè púpọ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà. Lọ́dún yìí ju tàtẹ̀yìnwá lọ, màá fúrúgbìn nítorí mo mọ̀ pé tí mo bá fúrúgbìn, ìkórè yóò wá. Màá fi fúnni tayọ, nítorí Ọlọ́run fẹ́ onínúdídùn ọlọ́rẹ. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkeje. Mo sì nílò ojú rere rẹ̀. Tí o bá ń retí ìkórè ńlá lọ́dún yìí, pinnu lọ́kàn rẹ láti fúrúgbìn ńlá. Mo rántí ìgbà kan nígbà tí à ń múra fún àjọ ńlá wa ọdọọdún, mo sì nílò 17,000 láti fi kan páànù ibi gbọ̀ngàn àkọ́kọ́ tí a kọ́ ní ìlú ìpàgọ́. Mo ní ẹgbẹ̀rún náírà kan, mo sì ń gbàdúrà sí Ọlọ́run fún ẹgbẹ̀rún mẹ́rìndínlógún tó kù. Nígbà tí ọ̀kan lára àwọn oníwàásù mi wọ ọ́fíìsì mi wá láti béèrè fún ẹgbẹ̀rún kan, ó nílò owó yìí kan náà láti fi kan ibi tí ó fẹ́ fi àwọn ènìyàn tó wà lábẹ́ rẹ̀ wọ̀.
ní àkókò àjọ ńlá náà. Mo sọ fún un pé èmi náà nílò owó, mo sì rán an kúrò nínú ọ́fíìsì mi. Bí ó ṣe ń lọ, Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé é padà kí o sì fún ní 1,000 kan tí ó wà ní ọwọ́ rẹ yẹn. Mo kùn nítorí ó nira. Mo mọ̀ pé mo ṣáà gbọ́ràn o. Lẹ́yìn tí oníwàásù náà lọ pẹ̀lú ayọ̀ àti 1,000 kan ní àpò rẹ̀, Ọlọ́run wí fún mi pé, ọmọ, kí ló dé tí ò ń kùn? Ìṣòro jẹ́ méjì, mo sì lò ọ́ láti yanjú ọ̀kan. Èyí tí ìwọ kò wá lè yanjú wàyí. Fi sílẹ̀ fún mi kí èmi kí ó yanjú rẹ̀. Wákàtí díẹ̀ sí lẹ́yìn èyí, ẹnìkan wá láti Port Harcourt. Ó sì sọ fún mi pé, sir, mo ṣẹ̀ṣẹ̀ gba owó lọ́wọ́ àwọn ayálégbé mi ni. Ọlọ́run alágbára ní kí n mú un wá fún yín. Ó fún mi ní ẹ́ńfílòpù, mo sì bùkún fún un. Nígbà tí mo ṣí, 17,000 ló wà níbẹ̀. Lọ́dún yìí, màá fi kún bí mo ṣe ń ṣe fífúnni sí iṣẹ́ Olúwa àti jíjèrè ọkàn sí ìjọba rẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. Àti kọ́ pé níwọ̀n ìgbà tí ayé bá sì wà, ìgbà ọ̀gbìn àti ìgbà ìkórè yóò wà títí láéláé. Ìwé Genesis orí 9 ẹsẹ̀ 22. O kò ṣe pinnu lọ́kàn rẹ bí ẹni náà láti fúrúgbìn sí iṣẹ́ Olúwa ju tàtẹ̀yìnwá lọ ní ọdún yìí. Ọlọ́run kì í kùnà lórí ìlérí rẹ̀ o. Ẹni tí ó bá fúrúgbìn púpọ̀ yóò kérè púpọ̀. Ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. Ṣe ìpinnu báyìí. Ṣàwárí ohun kan tí ìjọ nílò kí o sì fúrúgbìn síbẹ̀. Kókó ìṣe. Ṣe ìpinnu báyìí kí o ṣàwárí ohun kan tí ìjọ nílò kí o sì fúrúgbìn síbẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní lókèlókè lọ́wọ́ afúnni ń gbé. Ẹ jẹ́ ká fi fúnni ní ọdún yìí kí ọwọ́ wa lè wà lókèlókè. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Bùkọ́lá Akóni orúkọ mi. Nígbà tí a pàdé lọ́la, pàdé wa bí oyin. Ó dàbọ̀.